rẹ̀ ṣògo lórí ayé mi. Sórí gbogbo ọmọ ènìyàn tó ń tuni lára, jẹ́ kí àánú rẹ̀ ṣògo láti tù mí lára. Àánú rẹ̀ ni mo fẹ́ Olúwa, àwíjàre màmá kọ́, jẹ́ kí àánú rẹ̀ ṣògo lórí ayé mi. Ṣe lérò lọ mánú sọ mí dọba ní ìró mi o, mánú yanjú ọ̀rọ̀ mi bàbá. Mánú gbé mi dìde o, nígbàjú báyé ṣe lérò lọ mánú sọ mí dọba ní ìró mi o, mánú yanjú ọ̀rọ̀ mi bàbá. Àánú ló yan Dáfídì lọ́ba, àánú ló sọ Ẹ́sítérì dáyàbá, àánú rẹ̀ gbé mi ga o, kó sọ mí dọba níràn mi bàbá. Ràn mí lọ́wọ́ bàbá. Àánú rẹ̀ ni mo fẹ́. Akọ ọjọ́ ìsinmi. Wíjàre. Ẹ̀mí wá ṣe pípọ̀ ẹ̀. Gbára lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba. Àánú rẹ̀ ṣògo lórí a. Ìbà kọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pátápátá. Àwíjàre màmá. Mo ṣe bá gúúsù àríwá ìlà oòrùn, mo ṣe bá gbogbo ọmọ oyún inú pátá, bẹ́ẹ̀ ni mo ṣe bá ọmọ ìrìnsẹ̀. Ayé mi. Ìbà Ẹlẹ́dùmarè ọba tẹ́ni ọlá forí ságbéjì ara. Ẹlẹ́ni àtẹ̀tán. Wàwà wọ́wọ́ Ẹlẹ́dùmarè, àgbo kọjá ogbó, aríran jùran lọ, ajá tí kì í jámọ́ lẹ́yìn ẹkùn. Òpórọ̀ gẹ̀jì tó ń gbélé ayé ró. Ṣàánú mi, Ọlọ́run mi, jẹ́ kí n rí. Òun náà ni lánàá, òun náà ni lónìí, òun náà ni títí ayé àìnípẹ̀kun. Àìtí àìsá àìdìbàjẹ́ náà ló jẹ́ Ọlọ́run. Olúwa, àwíjàre màmá kọ́. Ẹ ti mọ̀ wípé ní ọjọ́ ìsinmi a lè ṣe kí ni ká máa mọ ọ̀rọ̀ ètò kan wá fún yín. Kí lètò náà Lágbo Ilé Onígbàgbọ́, Lágbo Ilé Onígbàgbọ́, Lágbo Ilé Onígbàgbọ́. Kí ló ń ṣẹlẹ̀ Lágbo Ilé Onígbàgbọ́? Àwọn nǹkan wo sí ẹ̀ ló ń ṣẹlẹ̀ gan-an? Gbogbo ẹ̀ pátá òun náà ní kíni o, òun la máa bà tẹ́tẹ́tẹ́ lọ́kọ̀ọ̀kan. Àwíjàre. Ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbi gbogbo pátá tó bá bá yín bẹ̀ yẹn o. Lórí ayé mi. Good morning, good evening, good everything. Yeah. Jísókè. Bóyá àárọ̀ ni bóyá ọ̀sán ni mo kí yín ní gbogbo àkókò tó ẹ bá wà pátápátá. Gígájú bá. Ẹ mọ̀ pé òdu ni mí, bẹ́ẹ̀ náà ni mi Ìsàìmọ̀ Fọlọ́kọ́, bẹ́ẹ̀ orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olubisi ọmọ bíbí Akinloye Ìkòyí Ẹ̀sọ́, ọmọ àsọ̀túnṣòsì mọ́ ba ibì kan jẹ́. Bàbá. A ti tún dé lónìí bá a ṣe ń dé Alpha to Omega, ó yá ẹ máa bá wa ká lọ. Gígájú bá. Ẹ̀yin tèmi
bóyá nínú mọ́tò ló bá yín ni, bóyá nínú yàrá ni, bóyá nínú sitting room ti ẹ̀ ni, bóyá lẹ́nu iṣẹ́ ló bá yín lọ́wọ́lọ́wọ́ báyìí, àkókò tí ó bá bá yín, ẹ jẹ́ ká jọ ṣe kí ni, ẹ jẹ́ ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. Ẹ mú gègé yín, ẹ mú tákàdá yín, ẹ wá rọra wá àga kélébé kan, ẹ jẹ́ ká jọ ṣe kí ni, ẹ jẹ́ ká jọ yànnàná ọ̀rọ̀ fúnra wa. Àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú agbo onígbàgbọ́ kì í ṣe àwọn tá a pè ní Kristẹni nìkan, òun náà ni onígbàgbọ́ o. Àwọn tó ṣe wípé ẹ bá nǹkan tí ẹ ń sìn ẹ gbàgbọ́ lẹ́ni àti ní òtítọ́, òun ni nǹkan tẹ̀mí mẹ́nu bà tí a pè ní onígbàgbọ́. Ohunkóhun tó gbàgbọ́ ní inú ẹ̀ tó dẹ̀ fi mọ̀ wípé yes lótìtọ́ ni Ọlọ́run wà láàyè síbẹ̀, àwọn tí à ń pè ní onígbàgbọ́ nìyẹn. Ìwọ lọ́lọ́run ayọ̀, ìlọ́wọ́ òwà wíwáyé. Jehovah Jireh, olùpèsè pèsè fún mi. Jehovah. Mo ti mẹ́nu bà àwọn oríṣiríṣi nínú agboolé onígbàgbọ́. Kí ló ń ṣẹlẹ̀ lágboolé onígbàgbọ́? Irú ìgbé ayé wo gangan ni onígbàgbọ́ ń gbé? Irú ipasẹ̀ wo gangan sí ẹ̀ lónígbàgbọ́ ń tọ̀? Ǹjẹ́ à ń tọ ìlànà Ọlọ́run bí? Ǹjẹ́ a ṣe ń tọ ìpìlẹ̀ tí ó ṣe wípé àwọn baba ńlá wa fi lélẹ̀ bí? Mo ti sọ gbogbo àwọn nǹkan yìí kọjá lórí ètò lágboolé onígbàgbọ́ yìí. Kí wá ní nǹkan tí a fẹ́ mẹ́nu bà lónìí yìí? Àwọn nǹkan tá a fẹ́ mẹ́nu bà lónìí, òun náà ni irọ́ pípa nínú agboolé onígbàgbọ́. Àwa tí a wò gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó sì ṣe wípé àwọn ohun tí ò da ọwọ́ wa ló pọ̀ sí jù, àwọn nǹkan yìí òun la máa gbé yẹ̀wò lónìí. Irọ́ pípa, orí irọ́ pípa. Ǹjọ́ lérè bí? Ǹjẹ́ ó sì ẹ̀ jẹ́ nǹkan tó ṣe wípé a lè fi lélẹ̀? Ǹjẹ́ ó sì ẹ̀ jẹ́ nǹkan tá a lè sọ wípé kọ́mọ ká mọ́ yìnyín lọ́wọ́ bí? A máa gbé yẹ̀wò. Ǹjẹ́ ó sì ẹ̀ dá kó ṣe wípé ẹni tá à ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe òun náà ló jogún irọ́? Ǹjẹ́ nǹkan yìí sì ẹ̀tọ́ nínú agbo onígbàgbọ́ bí? A máa gbé yẹ̀wò lónìí. Ẹ̀yin tèmi, ẹ máa bá mi kálọ, ó ti yá. Bàbá fàdúrà pọ̀ mí lé, ọmọ fàdúrà pọ̀ mí lé, ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara ṣe mí lógo. Bàbá fàdúrà pọ̀ mí lé, ọmọ fàdúrà pọ̀ mí lé, ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara kó wá ṣe mí lógo. Bàbá fàdúrà pọ̀ mí lé, ọmọ fàdúrà pọ̀ mí lé, ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara kó wá ṣe mí lógo. Nínú agbo onígbàgbọ́, àkọ́kọ́ máa yàbàrá sí àwọn kan wà tó ṣe yí pé irọ́ ni wọ́n fi ń rin ìrìn àjò ayé títí wọn. Àkìrí sóre lọ́lọ́run. Ọlọ́run ò pè ẹ́, wà ló pè ẹ́. Nítorí nǹkan tó fẹ́ jẹ, nítorí ohun tó fẹ́ mu, òun fi rọ́ lo ilé ayé, òun fi rọ́ lo ìrìn àjò. Oríṣiríṣi ohun tí ò yẹ kán bá lọ́wọ́ ẹ̀, òun ni ń bá lọ́wọ́ ẹ̀. Wọ́n sì ń fi ṣe àríkọ́ṣe wípé èèyàn Ọlọ́run ni ẹ́. Wọ́n ń wò wípé ìrìn àjò ẹni yìí ó máa jẹ́ ìrìn àjò ẹni tó lè tọ́ni sọ́nà ní inú ẹ̀mí. Àmọ́ ọ̀pọ̀ ẹ̀dá ló ti mú ṣègbé, tó o ti mú padà, tó o ti mú kó bojú wẹ̀yìn. Ọ̀pọ̀ ènìyàn ó ló ti tàn sóko ìparun nípasẹ̀ ohun tó fẹ́ jẹ àti nípasẹ̀ ohun tó fẹ́ ná àti nípasẹ̀ ohun tó fẹ́ lò. Àwọn oríṣiríṣi ìwà gàbàgebè òun náà ló ti fi rin ìrìn àjò tó o ti fi ṣe ilé ayé nítorí ẹ̀tàn àti nítorí àti gbéni ṣubú ní ojú ọ̀nà Ọlọ́run. Àgàbàgebè ọwọ́ ẹ̀ ló pọ̀ sí. Ìrìn àjò èké pẹ̀lú Ọlọ́run ọwọ́ ẹ̀ ló pọ̀ sí. Mọ̀dàrú ọwọ́ ẹ̀ ló pọ̀ sí. Ǹjẹ́ ní ìgbà tí Ọlọ́run bá dé ìjọ máa ká àwọn nǹkan wọ̀nyí mọ́ ẹ lọ́wọ́? Ǹjẹ́ ṣé bí àwọn baba ńlá wa ṣe fi ìpìlẹ̀ yìí lélẹ̀ wípé ká máa tọ̀ ìjọ òun là ń tọ̀ bí? Ǹjẹ́ ọ̀nà Ọlọ́run ni a lè pe àwọn àgàbàgebè yìí? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ, ó ní a ó yọ èpò kúrò lára àlùkámà. Ọ̀kan nínú ọ̀rọ̀ Ọlọ́run kì yóò lọ láláìṣẹ. Ìyẹn ti wà láti ọjọ́ tó ti láti aláyébáyé. Òun náà leléyìí ti wà. Ó sì sọ wípé díẹ̀ nínú ọ̀rọ̀ ohun Ọlọ́run ni kì yóò lọ láláìṣẹ. So kò sí nínú ọ̀rọ̀ ẹ̀ yẹn
kò lè lọ láláì má ṣe. Ohun tí a ti kọ́ wípé bó ṣe máa rí òun náà nìyẹn. Títí wa wá ní wípé ká mú ìgbé ayé wa ká wò wípé ìjẹ́ ìgbé ayé tí mò ń gbé ìjọ papọ̀ mọ́ ìrìn àjò tí Ọlọ́run sọ wípé kí n máa rìn bí. Bàbá Jèhófà ọba tí gbogbo ojúlé. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Bàbá Jèhófà. Ǹjẹ́ ṣé kò sí irọ́ ní inú ìrìn àjò tí mò ń rìn? Ǹjẹ́ ṣé òtítọ́ ni mò ń sọ pẹ̀lú ìlànà tọ́lọ́run fi lélẹ̀ fún mi? Lótìtọ́ mò ń sọ, wọ́n wò wípé yes, ọ̀rọ̀ ni mò ń sọ jáde. Àwọn tó bá máa gbàgbọ́ ní inú ẹ̀. Àwọn tí ò bá dẹ̀ ní gbàgbọ́ máa mọ̀ pé yes, àmọ́ ìwọ gan tó ń ṣe nǹkan yìí ò mọ̀ wípé èké, mọ̀dàrú àti irọ́ òun náà ló ń pa. Ìwọ tó o pèrè ní òjìṣẹ́ Ọlọ́run tó ṣe wípé pẹ̀mbọ̀ ìbàǹtẹ́ ògùn ló ń sán mọ́dì nínú agbo ìjọ Ọlọ́run. Tó o bá fẹ́ wàásù, àwọn nǹkan yìí ló ń ṣe kó o tó lè wàásù, kó o tó lè sọ wípé o fẹ́ jèrè ọkàn. Ǹjẹ́ wọ́n sì ẹ̀ lè wo ìgbé ayé tó ń gbé yìí láti ẹ̀ ti lè sọ wípé àwọn fẹ́ tẹ̀lé Ọlọ́run nípasẹ̀ ẹbí? Bàbá jọ̀wọ́ gbọ́pẹ́ mi o, torí mi jọmọ tó mòrè. Ẹni tó dá sí ló yege, mo wà láyé mo ṣe yìn o. Ìdí ọpẹ́ mi máa rí Ọlọ́run ayọ̀ kò ṣe. Ìdí ọpẹ́ mi máa rí Ọlọ́run ayọ̀ kò ṣe mọ́ pẹ́ wá. Èmi ò yìn ọ́, olùgbàlà mi, Jésù ìwọ lọ́ba àìkú. Ẹ jẹ́ ká tún wá lọ sí apá àbòmí. Àwọn obìnrin kan wà tó ṣe wípé àti obìnrin àti ọkùnrin ìrìn àjò ayé wọn ní irọ́ pípa nítorí ohun tí wọ́n fẹ́ jẹ, nítorí ohun tí wọ́n fẹ́ mu. Wọ́n da ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ rú. Wọ́n á fi èké rin ìrìn àjò ìgbé ayé. Ẹlòmíì lè ní òun ti lọ sí Jerusalem láìmọye ìgbà. Ẹlòmíì lè sọ wípé nákúmọ̀láì, in fact abẹ́ ẹ̀ tí rí nǹkan ni eyín tó wà lẹ́nu mi eyín mọ́kà ni. Ọdọọdún ni mò ń lọ sí mọ́kà. Ẹlòmíì á ní lóòótọ́ Ọlọ́run pè mí, èmi àti Ọlọ́run àjọ ń sùn àjọ ń jí ni. Àwùrá àìsí irọ́ ló fi rin ìrìn àjò tó fi ń tan àwọn èèyàn jẹ. Ọ̀pọ̀lọpọ̀ á lọ wẹ́jú nítorí pé wọ́n fẹ́ wí nígbà tí Ọlọ́run ò rán wọn. Ẹ wá mú ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tọ̀nẹ̀, ẹ yí padà, ẹ sọ ìrìn àjò Ọlọ́run, ẹ rò wípé ẹ fẹ́ gba ọ̀nà kọ̀rọ̀ láti mú iṣẹ́ Ọlọ́run yá. Rárá, ọ̀nà Ọlọ́run tọ́, òtítọ́ sì wà ní inú ọ̀rọ̀ ẹ̀. Àmẹ́ni tó bá gbà á gbọ́ nìkan, òun náà ló bọ́ ní inú ewu, òun náà ló bọ́ ní inú àjàgà. Àwọn tó wá gbà á gbọ́ lẹ́mìí àti lára tó ń sọ òtítọ́ yìí, wọn kì í tètè gòkè nítorí wípé aráyé ń fojú wípé ta ló máa tẹ̀lé nǹkan tí eléyìí ń sọ. Àwòrán ìṣòtítọ́ wà nínú ọ̀rọ̀ ẹ̀. Ṣé ráwọn tí wọ́n ń lo èké láti fi rin ìrìn àjò, ìṣẹ́jú ẹnu wọn máa ń dùn débi wípé tẹ́ ẹ̀ bá ṣọ́ra, tẹ́ ẹ bá bọ́ sínú tàkùté wọn, àfi tí Ọlọ́run bá yọ ẹni yẹn ló ṣẹ́kù. Ọ̀nà tí ò ń gbà láti máa fi tan àwọn ènìyàn, ọ̀nà tó ń gbà láti máa fi ṣèké, ọ̀nà tó ń gbà láti máa fi kó àwọn ènìyàn jọ, ọ̀nà tó ń gbà láti máa fi dorí àwọn ènìyàn kodò. Máa ronú sí i, nítorí wípé dídí Ọlọ́run kù sí dẹ̀dẹ̀, ìjọba Ọlọ́run dẹ̀dẹ̀ tán. Mo máa dúpẹ́ fọlọ́run tó ṣàánú mi, èmi inú mi ṣe bí wọ́n ló dá sí. Iná ayé o máa jẹ́ kó jó mi, jíjẹ mímu ìwọ ló ń pèsè fún mi. Ọ̀rọ̀ mi ò fẹjọ́ wẹ́wẹ́, ju kí wọ́n lọ lọ́rùn kí gbégbá ọ̀pẹ́. Àyànmọ́ kádàrá ò papọ̀. Ìṣòro mi ni èmi ò fàyọ̀ jẹ́. Iṣẹ́ tá a fi rán oníkálukú yàtọ̀, iṣẹ́ tá a fi rán ẹ yàtọ̀, iṣẹ́ tá a fi rán mi yàtọ̀. Àmọ́ ní inú iṣẹ́ tí mo bá ń ṣe, ìjó òtítọ́ wà nínú ẹ̀. A máa bi mí léèrè. Àmọ́ nínú iṣẹ́ tí mo bá ń ṣe, màá tún máa wò pé èyí tí ìwọ ń ṣe ń kọ́, ǹjẹ́ òtítọ́ wà nínú ẹ̀? Ìjó sì ẹ̀ lè sọ pé kọ́ ọmọ jogún iṣẹ́ tó ń ṣe. Ìjó ò lè fọwọ́ ẹ̀ sọ̀yà. Ìjó tọ́ bí? Ọmọ èèyàn mélòó ló ti fi èké tó o ti fi palẹ́kún?
èèyàn mélòó ló ti fi ọ̀rọ̀ dídùn ẹnu nítorí n tó fẹ́ jẹ tó ti fi da ìrìn àjò ìgbésí ayé ẹ̀rú? èèyàn mélòó ló ti lo ẹ̀tàn láti fi da ìrìn àjò ẹ̀ doríkodò tó ti sọ ilé aláyọ̀ tó ti sọ di ilé ẹlẹ́kún? àwọn nǹkan wọ̀nyí òun ló máa rókì nínú gbogbo àwa tá a pera wa ní onígbàgbọ́ tá a ti sọ wípé à ń tẹ̀lé ìlànà Ọlọ́run. ìjẹ́sẹ́ ló ti tọ́ là ń tẹ̀lé bí. apá ayé kan kò lè ká Jésù mi ló ṣílẹ̀kùn ayọ̀ alágbára ayé kò lè tì ó ọba tó mọ́ ju ayé lọ ni ìjìnlẹ̀ tó ju ìmùlẹ̀ lọ mo kan sára sí Ọlọ́run ayọ̀ ìmọ́lẹ̀ tó borí òkùnkùn Elédùmarè ìwọ nìkan lọ́ba Jésù oyè mi ó fún mi ní ayérayé ó sọ mí ọmọ ìjàmbá kọ́dà ní Ọlọ́run. ẹ̀yin tèmi ẹ máa bá mi kọ́mẹ̀tì ẹ máa bá mi mẹ́sẹ̀jì bó bá ṣe ń lọ ládọ̀ yín bẹ̀ yẹn. tẹ́ ẹ bá ń gbọ́ mi dáadáa ẹ máa bá mi mẹ́sẹ̀jì torí mi bá clear ẹ máa bá mi mẹ́sẹ̀jì ìfẹ́ lẹni sí mi tẹ́ ẹ fi darapọ̀ mọ́ mi. ọ̀tá dìde olóhùn tọ́pà náà ògo ìràwọ̀ mo kẹ́gbẹ́ Jésù ọ̀tá mi bàjọ́ ọba tó dá mi tó mọ̀ mí ṣe bóun ló mọ̀ mí ọba tó dá mi tó mọ̀ mí ṣe bóun ló gbà mí jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun Ọlọ́run tó dẹ̀mí ènìyàn mo ṣe ọlọ́ba Ọlọ́run jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun. akójọ ìsinmi aláyọ̀ láṣẹ Elédùmarè ọba ẹ̀yin tèmi bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mò ń rí yín ẹ ṣé ẹ má bá mi comment ẹ má bá mi share. ìṣàlọ́. Happy Sunday to you all. ó dá ìmọ̀lẹ̀. Let the people know say ìtàdé fi yọ. there is God. ìjà. Yes. ìgbà gbogbo ló ṣẹ́gun Ọlọ́run tó dẹ̀mí mi mo ṣe ọlọ́ba òwe. ohun tó gbà dúró sí inú ẹ̀ má ṣe bojú wẹ̀yìn nítorí pé aya náà ti bojú wẹ̀yìn lọ́jọ́ kìíní àná ó di ọ̀wọ́n iyọ̀ ẹni tó betray di Jésù ńkọ́ wọ́n bí mi o. ó padà pokùnso náà ni ìwọ ọmọ wà ìjà bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀nà yẹn ẹ̀gún lè wà nínú ẹ̀ oríṣiríṣi ọ̀nà yẹn lè má tọ́ bí wọ́n ṣe fẹ́ kó tọ́ àmọ́ nípasẹ̀ dúdúró sisi sí inú ẹ̀ ó di dandan àmọ́ má parọ́ o má bà tọmọ nìkejì jẹ́ o ó di kí tiẹ̀ lè dáa má tẹ̀lé ìlànà nítorí pé máa rántí wípé lọ́jọ́ kan ń bọ̀ tọmọ máa gbìyànjú láti jogún ẹ̀. wòlíì èké àfá èké awí ní ìgbà tí Ọlọ́run kò wí. àdùn ní létí mi. Ọlọ́run ń wò ẹ́ Ọlọ́run ń wò mí. iye ìdílé tó ti dàrú nípasẹ̀ irọ́ pípa Ọlọ́run ń wò ẹ́ o. èèyàn fẹ́ tán mi. nípasẹ̀ ohun tó ti wí nígbà tí Ọlọ́run ò wí nítorí tó fẹ́ jẹ́ tó darí àjọ ọ̀pọ̀lọpọ̀ rú Ọlọ́run ń wò ẹ́. ìrìnàjò mi. tó bá dé ńkọ́ kí nìkan tó fẹ́ ká mọ́ ẹ lọ́wọ́ tó bá dé ńkọ́ kí ló fẹ́ bá lọ́wọ́ ẹ̀. lẹ́mẹ̀lẹ́ mi hàn. asọ́bàtẹ́ ògùn lórí pẹpẹ nítorí wípé ẹ fẹ́ jíyìn sí Ọlọ́run. àìmọye àwọn security olóyè yín ká lérí wípé ẹ jí sí Ọlọ́run. ẹ jẹ́ béèrè fún ààbò lójoojúmọ́ ìjẹ́sẹ́ irọ́ ò ti máa wà nínú iṣẹ́ tẹ̀ ń ṣe bí. ẹ máa yẹ ara yín wò ẹ jẹ́ kó máa rókè lọ́kàn yín. àwọn míì sì ẹ̀ wà nínú àwọn obìnrin tó ṣe wípé wọ́n pọ́n òdì sí Ọlọ́run wọ́n pọ́n lé wọ́n ti sọ di ọba ju ọkọ tí wọ́n fẹ́ sí inú ilé gangan lọ. kò lè mọ̀ ṣe bàbá kí a mọ̀ lè ṣiṣẹ́. ọkọ tó fẹ́ wọn sínú ilé gangan kò níyì lójú wọn mọ́. àwọn òjìṣẹ́ Ọlọ́run míì tó ṣe wípé irọ́ ni wọ́n fi rin ìrìn àjò ni wọ́n fi ń darí wọn àwọn yẹn gangan lọ bá àwọn yẹn gangan ni wọ́n pọ́n léjú. èmi ò sọ wípé kí wọ́n má pọ́n òjìṣẹ́ Ọlọ́run lé àmọ́ àwọn yẹn tí wọ́n fi irọ́ rin ìrìn àjò wọn àwọn yẹn ni mò ń mẹ́nu bà. kò jẹ́ rírẹ́. nítorí wípé wọ́n ní tá a bá ń tọ́ tá a bá ń sọ ká máa tọ́ tá a bá tọ́ ó lè dẹrù onídìí. ẹ má sì mí gbọ́ o. oore Olúwa ṣe. kí n mọ́ wà borúkọ mi láàrin àwọn blọ́gà lọ́jọ́ kejì. òun ló máa ń mú ọ̀gá tó kọ́
ọmọ ní iṣẹ́ tó ṣe pé kò fẹ́ àṣeyọrí fún un kàkà kó gbàdúrà àṣeyọrí fún un ó dẹ̀ wò wípé kí ni nǹkan tóun fi lè da ìrìn àjò ayé ọmọọṣẹ́ òun rú òun náà ní irọ́ pípa kó o máa wá irọ́ nǹkan tí ọmọọṣẹ́ ò ṣe kó o dẹ̀ máa ba orúkọ ẹ̀ jẹ́ káàkiri. lójú ọ̀tá. ìjẹ́ tí o bá lè rò wípé ẹni èèyàn ò rí ẹ Ọlọ́run tó dá ẹ ó ń wọ ẹ ó ti wo ọkàn tó ń palẹ́kún ní kọ̀rọ̀ ó ti wo ọkàn tó ń bàlàyé jẹ́ ní kọ̀rọ̀ nítorí pé kí tiẹ̀ ó lè dà. ó lè fi gbogbo ilé ayé kó o fi kó ọrọ̀ kó o fi kó ọrọ̀ jọ kó o fi kó ọlá jọ kó o fi kó àìsíkì jọ àmọ́ ní ọjọ́ kan gbogbo ẹ̀ máa collapse nítorí wípé irọ́ la fi pilẹ̀ ẹ̀. ọ̀tá ilé ọ̀tá òde èmi ò rọ́mọ mọ́ gbogbo wọn ti dànù. ìrìn àjò tá a fi irọ́ pilẹ̀ lójú àwọn. ìrìn àjò yẹn kò lè pẹ́ títí tó mọ di wípé ìrìn àjò yẹn máa fi lọ sí full stop lọ́jọ́ kan nítorí wípé tẹ́ ẹ bá dẹ isà alákàn tàbí isà alákàn tó ṣe wípé kò sí alákàn ní inú ẹ̀ tẹ́ ẹ bá pẹ́ tẹ́ ẹ bá dẹ tó bá di wùrùwùrùwùrùwùrù á ṣe kí ni á kan omi tó bá kan omi ní stage kan kọ́ ẹ mú omi yẹn ẹ gbọ́n jáde ẹ rí wípé isà máa pin ó dàbí ìgbà téèyàn bá ń dẹ isà rẹ̀ ẹ ti rí wípé kó yẹ̀pẹ̀ sójú ẹ sì rí wípé ìrẹ̀ máa wà nínú ẹ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní dẹ́ ẹ̀ ń dẹ́ nígbà tó bá yá á pin lójijì. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń fi irọ́ rin ìrìn àjò ẹ̀dá tó ń fi irọ́ rin ìrìn àjò ayé ẹ̀ tó ń fi irọ́ pípa tó ń fi pilẹ̀ ọ̀rọ̀ tó ń fi kó ọlá jọ tó fi kó ọ̀rọ̀ jọ tó ń fi lo ìgbé ayé tó lérò wípé èèyàn ò rí ẹ máa wò Ọlọ́run wò ẹ̀. ilé kèrò ojú ọ̀tá ṣẹ́bi o. àwọn kan sí ẹ̀wà tí wọ́n sọ wípé àwọn jẹ́ onígbàgbọ́ wọ́n á kúrò nílùú mi wọ́n á lọ sí ìlú òdì kejì wọ́n á gbé òwò dání wọ́n máa fi òwò yìí wọ́n máa fi tọ́ ẹnu wọ́n máa fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ lóríṣiríṣi àwọn àfọ̀ṣẹ kí àfọ̀ṣẹ wọ́n máa lò ó nítorí pé kíni nítorí pé ẹ fẹ́ wí nígbà tí Ọlọ́run ò wí. ẹ lè fi irọ́ àti èké pilẹ̀ àmọ́ òfo lẹ máa fi parí ẹ gbà bẹ́ẹ̀ nítorí pé kí ní inú ọ̀rọ̀ Ọlọ́run ni kì yóò lọ láláìṣẹ́ bá a ṣe kọ́ nìyẹn lágboolé onígbàgbọ́ òun náà ni ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ látẹnu ọmọ yín Olúbísí ọmọ bíbí Akinloye yìí kò yẹ sọ ọmọ asọ̀túnṣòsì mọ́ ba ibì kan jẹ́. ó ṣe ọjọ́ sùn mí yá. wọ́n ní kò jẹ́ kí Lucifer wá mi lọ. ó ṣe wọ́n ní kò jẹ́ kí Lucifer ṣẹlẹ̀. ọba mi ní ìmọ̀ èṣù lórí mi ló ti sọ yá. ṣèbí ìwọ ni ó ṣe o. alátìlẹyìn mi ṣe o. ọba tó pèsè fẹ́ra ilẹ̀ tó pèsè fẹ́jà òkun ẹ̀. nítorí wípé kí ọ̀gá ẹ kó lè bá a ṣe kí ni kó lè bá a fẹ́ràn ẹ ọwá lérò wípé irọ́ pípa ló kù kò tó bá parọ́ tó bá ṣe ẹ̀ṣẹ̀ tó bá pẹ́ bó bá yá òtítọ́ á hàn lọ́jọ́ kan àbí wọ́n ti gbàgbé gbogbo wa fi rọ́ rìnrìn àjò máa rántí pé nígbà bíbọ̀ Jésù bá dé nígbà tí bíbọ̀ ọmọ Ọlọ́run bá dé lótìtọ́ máa wò ó irú òwò ló fẹ́ bá ẹ máa ronú ní gbogbo ìgbà ohun iṣẹ́ tó ń ṣe tó lè fi lọ́mọ lọ́wọ́ tó ṣe pé irọ́ náà ló fi pilẹ̀ gbogbo ìrìn àjò ọ̀hún iṣẹ́ náà kò kí lọ títí o bẹ́ẹ̀ ni ìdí nìyí tọ́lọ́run fi ń pè ẹ́ sí ìbẹ̀wò yìí pé ronú pìwàdà nítorí wípé ọjọ́ ọ̀la lè pẹ́ jù nígbà tákòókò yìí bá wá dé báwo ló ṣe fẹ́ bá ẹ báwo ló ṣe fẹ́ bá mi máa ronú ọ̀nà èké ọ̀gá akọrin nínú ilé ìjọsìn báwo ló ṣe ń ṣe é ohun ẹ̀dùn lóòótọ́ wọ́n mọ̀ ẹ́ wípé ó ń kọrin fọ́lọ́run ìjẹ́sẹ̀ ìlànà Ọlọ́run ló ṣe ń tọ́bi òun tọ́ ìlànà tiẹ̀ ó fi ọ̀nà Ọlọ́run sílẹ̀ òun wí nígbà tí Ọlọ́run kò wí. ó ti gbọ́ orin bùrọ̀dá mi kan ló sọ pé mímọ́ ni ti Ọlọ́run mímọ́ ni ti Ẹlẹ́dùmarè o àmọ́ níjọ́ tó o bá mú irọ́ mọ́ ọjọ́ yẹn ló dẹni tó ń pọ́n lásọ. mímọ́. o lè máa wò wípé o ò lè pọ́n lásọ aṣọ ẹ máa fọ̀ bẹ́ẹ̀ ni o máa fọ̀ àmọ́ àsìkò kan bọ̀ tó jẹ́ tí wọ́n máa pè é lẹ́nu bodè wípé epo kékeré ti wà lásọ ìgúnwa ẹ padà sẹ́yìn àmọ́ èrí ìyẹn ni nígbà tí ìpè bá dún. àwọn ọ̀run sọ̀rọ̀ pọ̀ lọ́wọ́. ó ṣe wípé ìpè lè dún níbo nígbàkúgbà Ọlọ́run lè sọ wípé àkókò tó
láti wá jíyìn fún òun láti wá jíyìn fún òun ìpèdún bẹ́ẹ̀ nìyẹn o àmọ́ iṣẹ́ tó ṣe sí inú ayé tó ṣe sílẹ̀ òun ni nǹkan tó máa tọ̀ ẹ́ lẹ́yìn títí ọjọ́ ayé ẹ̀ àwọn ohun tó fi èké pilẹ̀ òun ni nǹkan tó máa tọ̀ ẹ́ lẹ́yìn títí ọjọ́ ayé ẹ̀. kò sáròyé rẹpẹtẹ ju kí jíjó ọpẹ rẹpẹtẹ. ọkọ àtìyàwó kan sí ẹ̀wà tó ṣe wípé ọkọ wà lábúròdì ìyàwó wà ní Nàìjíríà ìyàwó lóyún ó fẹ́ bímọ ó pè é wípé ìyàwó òun máa bọ̀ wá sọ́dọ̀ òun kó wá di kíwọ náà sì ẹ̀wà bímọ ó kúrò ó ní báàgì yìí mọ́ bá mi gbé báàgì yìí bọ̀ nígbà tó bá ń bọ̀ ó ra oríṣiríṣi ọjà ó rà sí inú ẹ̀ wípé nígbà tó bá ń bọ̀ kó o máa gbé lọ́wọ́ bọ̀ pẹ̀lú ẹrù tó dì síkùn tíyàwó dì síkùn pẹ̀lú èyí tó dì sọ́wọ́ pẹ̀lú ẹrù títí ẹ̀ gangan ó tún ní kó máa dì níbọ̀ ó dìbọ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́. tí mo ti sọ ó forí ọ̀fẹ́ wá mi ní alẹ́ lórí àwọn àṣẹkù mélòó ni mo fẹ́ wí mélòó ni mo ròyìn. You are welcome, my sister. Sophia Fabric. You are welcome. ṣùgbọ́n gbogbo rẹ̀ fún oko fẹ́lẹ́ dùn máa rí. ìrìn àjò yìí ọmọbìnrin rin ìrìn àjò yìí títí. mi ó kúrò ní Nàìjíríà ó dé kọ́ńtírì tó ń lọ. Ọlọ́run tó fa dé. ìgbà tó débi tó ń lọ kọ́ nǹkan ńlá kan ló ṣẹlẹ̀ níbẹ̀ àwọn immigration wọ́n bẹ̀rẹ̀ sí ní chẹ́ẹ̀kì báàgì wò gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ní airport kò sí bó ti wù kó rí wọ́n máa chẹ́ẹ̀kì báàgì wò checking point máa wà. wọ́n chẹ́ẹ̀kì báàgì ẹ̀ wò wọ́n ṣe everything bó ṣe yẹ kí wọ́n ṣe é. wọ́n detect wípé SBT wà nínú báàgì yìí. ṣèbá ọmọbìnrin tó kúkú gbé báàgì kò mọ̀ wípé SBT kankan wà nínú báàgì yìí. inú ẹ̀ dùn wípé òun sì ẹ̀ fẹ́ lọ bólólùfẹ́ òun. àtọdún wo ni wọ́n ti ríra àtọjọ́ wo ni wọ́n ti pàdé. láti ìgbà tó ṣe wípé ó ti lóyún tí ó di wípé ìyá ọkọ ti wà níbi tó wà tíyàwó náà ti wà níbi tó wà. ojú òye ènìyàn lọ. ẹ mọ bí ìfẹ́ ṣe máa ń rí ayò fẹ́ mú olólùfẹ́ gidi gan. ó ní agbára ó pọ̀ jù. àmọ́ ní ìgbà táwọn immigration bẹ̀rẹ̀ sí ní tú gbogbo ẹrù yìí wọ́n tú nú báàgì wọ́n mú pláyà wọ́n bẹ̀rẹ̀ sí ní pieces ẹ̀. ẹni tó bá ti rí báwọn immigration ṣe máa ń ṣe checking point ẹ wọ́n máa mọ nǹkan tí mò ń sọ yìí dáadáa. ìbàrẹ̀ ọba tó tó bí àrò Ọlọ́run. lọ́ba ní ta ló ní báàgì ó lè mí nì wọ́n ló da ẹ tẹ̀lé wa ká lọ sí ọ́fíìsì wọn nígbà tó dénú ọ́fíìsì kọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní chẹ́ẹ̀kì wọ́n rí gbogbo ẹ̀ SPT tó wà ní inú báàgì gangan lọ ó ní agbára àwọn cocaine tó ṣe wípé ọmọbìnrin gan rí gan ó ní àkílélẹ̀ òun òkùnkùn mọ tó wà níbẹ̀ kò sì mọ̀ wípé ọkọ òun ti plan wípé kóun máa báàgì tó ń gbé bọ̀ SPT tó lágbára jù òun ló ń gbé bọ̀. àwọn ọjà tó rà sínú báàgì lòun pè é kò mọ̀ wípé nǹkan míì tún wà nínú báàgì tó ju tó rà lọ tó ju nǹkan tóun fojú rí gangan lọ ọkọ àtìyàwó ló pé o ó sì sọ wípé I love you lọ́jọ́ tó ń propose sí. tí ọba rí bí tí ọba rà bàtà ọba tí ń bá ní rẹ. àwọn ìfẹ́ tó máa ń pani lẹ́kún àwọn ìfẹ́ tó máa ń pani díẹ̀díẹ̀ àwọn ìrìn àjò irọ́ pípa tó máa ń rán ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá lọ sọ́run àpáàdì. tó ṣe wípé ẹ ti fi pa ìmọye ènìyàn ẹ ti fi pa lẹ́kún ẹ ti fi pa lápasáyé gbogbo ẹ̀ pátá òun náà lọ́lọ́run wo bó ṣe rìn ìrìn àjò ẹ̀. gẹ́rẹ́gẹ́rẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní na arábìnrin wọ́n nà títí débi pé ó bẹ̀rẹ̀ sí ní rọbí kíákíá. wọ́n jèní ọwọ́ ẹ̀ wọ́n jèní ẹsẹ̀ ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ wípé ọmọ ti mú òun kàn sí ẹ̀jọ́ wọ́n lè mú kí wọ́n fi handcuff sóhun ní ẹsẹ̀ kánjọ kan tú òun ní ọwọ́ òun á sì ẹ̀ lè fi opportunity yẹn òun á lè fi gbin láti fi bí ọmọ tóun fẹ́ bí. true life story òun náà ni mo sọ yìí ó ní agbára. ọba tó dún nínú ni ọba tó gbà fún sílẹ̀. Jésù nìkan lọ́ba tó yẹ ká dúpẹ́ fún gbogbo ọlá àti ìwò tó yẹ fún ọkọ rẹ̀ gbogbo ló fi ṣe ọwọ́ rẹ̀ mọ̀ àmọ̀dá níṣẹ́ ọwọ́ rẹ̀. ẹ̀yin tèmi lọ́mọbìnrin yìí bá bímọ ó bímọ ìgbà tó bímọ ńkọ́ ó bímọ sínú prison àdírẹ́sì tó kúkú fún un tó fún ìyàwó wípé tó bá ti dé
kó pe àdírẹ́sì kó mọ̀ wulẹ̀ kọ́ òun o nítorí pé òun gangan kọ́ lòun máa wá pìkì ẹ̀ àdírẹ́sì yìí kó pe tẹ́sí máa gbé wá sínú ilé gangan direct. àdírẹ́sì yìí òun làwọn immigration follow wọ́n wọ aṣọ ara wọn múra ní ìmúra immigration kankan. wọ́n tẹ̀lé ìyàwó ìdélé àmọ́ ní ìgbà tó débẹ̀ ọ̀tọ̀lẹ́ tó bá ní inú ilé yẹn ọ̀tọ̀lẹ́ tó àtẹ̀dì sí kì í sọ́kọ ẹ̀ gangan ló bá. ọlọ́run ọ̀run ó ní agbára ẹ̀yin tèmi bí ò ṣe rọ́kọ mọ́ nìyẹn o. bí ìyàwó ṣe di èrò prison nìyẹn inú prison yìí ló ti wo ọmọ títí tí. ọlọ́run kò ṣe o. irú omi òkun iṣẹ́ ọwọ́ rẹ̀ mà ní bàbá mi ọ̀wọ́. ọba tó ń gbẹ́nu ọ̀run fọ̀hún jáde. ìyàwó yìí wà ní prison títí tọ́lọ́run fi sọ wípé ó jẹ ìyà nínú prison yìí ó jẹ ìyà gan. ẹ̀yin èèyàn ẹ̀yin tèmi tẹ́ ẹ bá mọ tí mò ń sọ dáadáa wọ́n ti máa mọ̀ wípé yes ọ̀rọ̀ ni mò ń sọ. ọlọ́run mi mọ tó láyé àtọ́ o. bẹ́ẹ̀ làwọn ẹbí ìyàwó mọ̀ wípé ìyàwó wà nínú prison ọmọ àwọn wà nínú prison wọ́n lọ bẹ́ bí ọkọ wọn ní passport ẹ̀ ló ní issue òun náà làwọn immigration fi ń deal pẹ̀lú ẹ̀ láì sọ wípé àwọn làwọn plan làwọn gbé cocaine sínú báàgì tó ń gbé travel. ní aláìsùn wọn ṣe. wọn láì mọ̀ pé ọmọ àwọn ti wà ní prison ọmọ wọn bẹ̀rẹ̀ sí ní jìyà bàbá ò mọ̀ kankan nílé bẹ́ẹ̀ ni ìyá náà ò mọ̀ kankan wọn ò mọrú condition tọmọ wọn ń wà. wọ́n dájọ́ ikú fún un àmọ́ nígbà tó pẹ́ tó yá ní inú ìrìn àjò tó ń rìn nínú prison ọlọ́ngbàláwo rẹ̀ kó lọ́ọ̀yà kan wà tó stand fún tó dúró fún pé àánú ẹ̀ ń ṣe òun fẹ́ gbìyànjú láti rí wípé kóun sì ẹ̀dá sọ́rọ̀ ètò ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. ọlọ́run ó mà ṣe o. ẹ̀yin tèmi lọ́ọ̀yà yìí bá gbìyànjú ló bá dá sọ́rọ̀ ẹ̀rù ló bá bẹ̀rẹ̀ ló bá tẹsẹ̀ bọ́ wọ́n padà sí ibi tí wọ́n ti kọ́kọ́ mú un lákọ̀ọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ investigation lẹ́nu ẹ̀ títí wọ́n dá sọ́rọ̀ àmọ́ nígbà tó pẹ́ gọ́fìmẹ̀ntì tó padà tó jẹ́ Obama tó padà dórí kíní wọ́n yí ẹjọ́ àwọn tó máa ń díù pẹ̀lú cocaine wọ́n yí padà yíyí padà tí wọ́n yí padà Ọlọ́run sọ pé kí ọmọbìnrin yìí ní oore ọ̀fẹ́ àti wípé kí wọ́n má yẹgi fún un mọ́. ṣùgbọ́n pẹ́ o. bó ṣe di wípé ó bọ́ nínú oko prison nìyẹn o tó di èrò Nàìjíríà tó padà wá òun pẹ̀lú ọmọ ẹ̀ ó ṣe pásítọ̀tì fọmọ ẹ̀ ó bá obìnrin kan náà pàdé náà ni mo ní kí n sọ̀tì ẹ̀ kékèké nítorí pé ìrìn àjò yẹn gùn kan tó ọmọbìnrin yẹn pass through ní prison ọmọbìnrin tóyún nínú. olólùfẹ́ ni wọ́n pera wọn o ọkọ àti ìyàwó ni wọ́n pera wọn àmọ́ ẹ̀tàn àti irọ́ pípa ni wọ́n fi lo ìrìn àjò ayé wọn. ọkọ rán ìyàwó ẹ̀ lọ sí prison toyún nítorí ohun tí òun fẹ́ jẹ. ìjẹ́ tọ́mọ yìí bá dàgbà tí ìyá yìí bá sọ sítórì yìí fún un ìjọsìn ẹ̀ máa láàánú òbí yìí lójú bí tó máa láàánú bàbá ẹ̀ lójú pẹ̀lú ìyà tó jẹ àti ibi tó máa dàgbà sí. ẹ̀sìn àìmọwọ́ mẹsẹ̀ lọ́mọbìnrin yìí jẹ ìyá ẹ̀ láìmọye ọdún nínú prison títí kó tó di wípé Ọlọ́run gbé ko aláwore kó tó wá padà sórílẹ̀-èdè Nàìjíríà padà. ìjẹ́ tó bá wá padà tó bá jẹ́ ìwọ lobìnrin yìí gangan tó bá wá padà fi ojú rí ọmọkùnrin ìjọ ò lè pè lẹ́ni tó fi ẹ̀mọ̀ rí bí ìjọ ò lè sọ pé olólùfẹ́ ẹni bí. àìmọye ọ̀pọ̀ tó ti ṣẹlẹ̀ báyìí tó ṣe wípé wọ́n á sì ẹ̀gbẹ́ jáde. ọ̀rọ̀ mi wá. àwọn míì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀sìn àìmọwọ́ mẹsẹ̀ tí wọ́n mọ kókó nínú ẹ̀ òun náà lọ́pọ̀lọpọ̀ ń jìyà ẹ̀ lọ́wọ́lọ́wọ́. irọ́ pípa àti fífi irọ́ ní ìrìn àjò pípa níṣẹ́ àpasáyé nípasẹ̀ irọ́ pípa. ìgbà tí Ọlọ́run bá dé láti máa bí ẹ́ bó ṣe lo ìrìn àjò ayé kí ló fẹ́ sọ náà. Ọlọ́run ló fún mi lẹ́bùn tèmi ìgbìyànjú mi sáni bàbá rí o tó jẹ́ kó fún mi lógo ọ̀tún ọ̀tá màmá mi Ọlọ́run tèmi ẹ̀jẹ̀ Jésù kò fi ṣaṣọ ìbora mo lọ́lọ́run lẹ́yìn ọ̀tá ṣe pẹ̀lẹ́ ìgbìyànjú mi sáni bàbá rí o tó jẹ́ kó fún mi lógo ọ̀tún wá. ó ṣé o bàbá ó ṣé o.
alágbára lọ́rùn. Mori King, you are welcome, sir. Ayọ̀rí mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ìrìn àjò fífi irọ́ lò ní inú ayé ó máa ń rán ni lọ sóko ìparun láìrò tẹ́lẹ̀ nítorí wípé ìjọ kan irọ́ máa dópin òtítọ́ máa wá lékè. Ọ̀run àdómẹ́ Jésù kọ́. Gẹ́gẹ́ bí orin àwa tábà tó máa ń kọ wípé òtítọ́ ni yóò lékè láyé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ a sì tọ́ ni á gbé ni gòkè àgbà. Níyẹn tá a bá fi òtítọ́ tá a bá fi rin ìrìn àjò. Bẹ́ẹ̀ ni àmọ́ èyí tó o bá fi irọ́ tó o fi rin ìrìn àjò náà ó lè ṣeé ṣe kó já ẹ sí pọ́tátò láìrò tẹ́lẹ̀ nítorí wípé irọ́ òun ló fi rin ìrìn àjò yẹn kìí ṣe òtítọ́. ẹ̀dínà lé ológun ẹ̀dá fún ẹ jáwọ́ ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo délé ìgbẹ̀yìn jẹ́ kálẹ̀lúyà sí bàbá pé mo jọba. pé mo jọba pé mo dáde ògo ẹ yá mi létí. Ìwọ ọkùnrin tó ṣe wípé ohun tó ò ní ṣe lọ́dún mẹ́jọ wà ẹnu ẹ á dùn ní ìgbà tó bá ti tẹnu bọ irọ́ pípa. Ohun tó ò ní ṣe lọ́dún mẹ́jọ wà ló ṣe ní ọjọ́ kan ṣoṣo ó sì mọ̀ pé irọ́ ló ń pa ọmọ pé ò ní ṣe kí wá ló dé tó ò fi òtítọ́ rìnrìn àjò kọ́ lọ́run lè tètè gbé ẹ dé ibi tó fẹ́ dé kọjá wípé kó o wá máa fi irọ́ rin ìrìn àjò lọ àti èké. Ìwọ obìnrin tó ṣe wípé ó ti mọ̀ wípé bí ẹ ò lówó wọn lọ́lá àmọ́ nítorí ẹni tó fẹ́ lówó ó dẹ̀ fẹ́ pírísẹ́ǹtì àwọn ẹbí ẹ fún àwọn ọkọ ẹ nítorí pé òfẹ́ kan mọ̀ yìí pé ìdílé tálákà ló ti wá ata ni mọ̀mọ́ ẹ̀ ń tà lóṣòdì èlùbọ́ ni mọ̀mọ́ ẹ̀ ń tà ní gbági ó fẹ́ kí wọ́n mọ̀ ó lérò wípé jẹ́ kó já irọ́ díẹ̀ sí tó bá járọ́ díẹ̀ sí tó ní mọ̀mọ́ ẹ̀ báńkà ni bàbá ẹ̀ báńkà ni kínní kan ni àwọn ẹbí ẹ̀ ìlú òyìnbó ní wà hàn ṣe bá bó pẹ́ bóyá òtítọ́ máa fi hàn lọ́jọ́ kan. Ìrìn àjò fífi irọ́ pa ìrìn àjò àti pípa irọ́ ní inú ìrìn àjò ó máa ń já ní sí èkúté òfo ìdí nìyí má fi irọ́ rin ìrìn àjò lọ bí Ọlọ́run ṣe dá ẹ sọ òtítọ́ kí òtítọ́ lè sọ ẹ́ di òmìnira rìn ní inú ìmọ́lẹ̀ nítorí wípé nírìn nínú ìmọ́lẹ̀ ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ tàn yí ni ká bí ayé bá ṣe ẹ̀wulẹ̀ gbógun tiẹ̀ tí ẹ̀dá gbógun tiẹ̀ tí ẹlẹ́ran ara gbógun tiẹ̀ àmọ́ àwọn áńgẹ́lì tó yí ẹ ká nítorí òtítọ́ tó ń ṣe nítorí wípé ẹni tó ń gbé inú ẹ ojú ẹni tó wà nínú ayé lọ wọn lè rí ẹ mú wọn máa bù ẹ láṣìírí ní gbogbo ìgbà ìyẹn ni wípé tó o bá fi irọ́ rin ìrìn àjò ẹ tó o fòtítọ́ lò ó. àní mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́ òun dandan mo fẹ́ ṣe babaláyé mo fẹ́ jọba òun dandan ẹ̀gbọ́n fàbùrù sówó ọkọ fàyà rẹ̀ sówó. ohun ayé abáyé lọ ọ̀rẹ́ mi rántí àfisùn rẹ̀. ohun tajẹ́ láyé yìí kọ́ ló máa mú wa délé gbogbo. ìgbàlà ẹ̀mí rẹ̀ ni Jésù béèrè lọ́wọ́ rẹ̀. So ti gbọ́ àjùgbà Jésù ti sọ ó ní ohun tá a jẹ́ láyé yìí ọba ni mo jẹ́ nígbà tí n bá dọ̀run náà ọba náà ni màá jẹ́ ibi tó sùn rí ibi tó ṣe wípé o ò sí ẹ̀tẹ̀ rí o náà ló máa sùn sí ní ìkẹyìn nígbà tó lọ́jọ́ bá dé ìyẹn ni pé ní ìgbà tí ìpè ìkẹyìn bá dé bẹ́ẹ̀ ni mo fẹ́ kó o mọ̀. Olówó ni mí ọlọ́lá ni mí máa rántí wípé ibi tó o máa sùn ní ìgbẹ̀yìn nígbà tí ìpè bá dún ohun tó lò rí nínú gbogbo property tó ní pátá ibẹ̀ náà ló máa sùn sí gbẹ̀yìn. nínú ẹ̀ṣẹ̀ ò dára. kò sálọ́kọ̀ sí wípé aládé ni mí níjọba ọ̀run ipò tá a bá fi tálákà sí òun náà láládé ayé náà máa wà. yé sára ọ̀rọ̀ Ọlọ́run tó sọ. ìwọ tó o bá wá sí ẹ̀rọ ìrìn àjò ẹ ní ọ̀nà tó tọ́ Ọlọ́run á lè bá ẹ ṣe kó o wà ní ọ̀nà tó tọ́. ẹni ìta kó o rí àánú gbà. àmọ́ ìwọ tó bá ṣe wípé o lò ó bó ṣe wù ẹ́ o dorí arákòdò ó pọ́ ọmọ ènìyàn lẹ́kún láti fi tún ti yẹ ṣe. ọ̀pọ̀lọpọ̀ ló ti gòkè tó ti jábọ́ nítorí wípé o ò fẹ́ kí wọ́n gòkè o ò fẹ́ kán tó ẹ. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti lò mọ̀dàrú fún tó ti gbà tọwọ́ wọn nítorí wípé àwọn kan ti ẹ̀kún fún wípé kán máa pa obìnrin lẹ́kúnjayé òní wọ́n wà fún tiwọn. wọ́n máa ń gbà ní ẹnu wọn dùn gan ní ìgbà tí wọ́n bá wà nínú ìgbèkùn. nígbà tí wọ́n bá ṣetó láti ju ọmọ ènìyàn ẹlẹ́ran ara wọn sí inú ìgbèkùn ẹnu wọn máa ń dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà. ìmọ̀ mi
fún wa ní gbogbo ọ̀nà wípé ẹ jáwọ́ ní inú ibi ní ṣíṣe, ẹ jáwọ́ ní inú ìwà ìkà ní wúwù, ẹ jáwọ́ ní inú irọ́ ní pípa, ẹ jáwọ́ àti máa darí ènìyàn sí inú igbó. Kẹ̀sì ló sọ wípé ẹ mọ̀ pé inú igbó lẹ̀ ń darí ọ̀pọ̀lọpọ̀ sí, ẹ dẹ̀ dúró sí inú ẹ̀ ẹ ń tan ọ̀pọ̀lọpọ̀ jẹ, ẹ lọ àfọ̀ṣẹ láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ǹjẹ́ ṣé bí Ọlọ́run ṣe kọ́ yín lélẹ́yìí? Ǹjẹ́ ṣé ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ̀ láti fi darí àwọn ènìyàn rèé? Ọlọ́run bẹ̀ ẹ máa rántí àsìkò Ọlọ́run tó, Ọlọ́run á bẹ̀ yín wò, á bẹ̀ mí wò, àmọ́ gbà tó bá dé ẹ máa ronú ìgbé ayé yín bẹ́ẹ̀ bá ṣe lò ó, ẹ sì máa rántí ní gbogbo ìgbà yìí pé kí ló fẹ́ ká mọ́ yín lọ́wọ́ ní ìgbà tó bá débi. Kò sáròyé rẹpẹtẹ ju kí jíjó ọpẹ rẹpẹtẹ. Kò sáròyé rẹpẹtẹ ju kí jíjó ọpẹ rẹpẹtẹ. Sólórí ọ̀fẹ́ ńlá. Èmi àjọ máa yọ̀ máa tún ṣọ̀fẹ́. Ọba tó lọ́rùn àtayé èmi tí mo ti sọ ó forí ọ̀fẹ́ wá mi rí. Alẹ́ aleluya lórí àwọn Àṣùwà ṣẹ́gun. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ mọ̀ pé mo fẹ́ lọ ilé agbára bọ̀ náà, ẹ jẹ́ kí n lọ polówó ìjà náà. Mo bọ̀. Ìjíjó ọpẹ rẹpẹtẹ. Sólórí ọ̀fẹ́ ńlá. èmi àjọ máa yọ̀ máa tún ṣọ̀fẹ́. Ọba tó lọ́rùn àtayé èmi tí mo ti sọ ó forí ọ̀fẹ́ wá mi rí. Alẹ́ Aleluya lórí àwọn àwọn àṣẹkù. Mélòó ni mo fẹ́ wí? Mélòó ni mo ròyìn? Ẹnu ò ní sọ́tàn ìtàn ayé mi o. Ṣùgbọ́n gbogbo rẹ̀ fún ògo fẹ́lẹ́ dùn máa rí. Lórí ògo ò má ṣe o bàbá. Èmi tí mo ti sọ ó forí ọ̀fẹ́ wá mi rí. Aleluya lórí àwọn aṣẹ́wó. Ọlọ́run tó fa dé. Ọba tó fọ́nù ṣe pé o. Ẹ̀kẹ́rin nínú ìlọ ìlú. Àjànàkú kọjá àmórí nǹkan fìlú bá a bá rẹ̀ ní ká sọ bá a rẹ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ sí hajj tàbí umra iléeṣẹ́ Alibarakatu Lillahi ní kẹ́ ẹ bá lọ, iléeṣẹ́ tó kàmà, iléeṣẹ́ tó yọrantí, iléeṣẹ́ tó ṣe é fọkàntán. bá a bá wọn lọ sí hajj tàbí umra ẹ ó ṣiṣẹ́ ẹ̀yin láṣẹ pérépéré, òtẹ́ẹ̀lì tó súnmọ́ Káàbà lẹ́ máa dé sí, ẹ ó bá wọn àfa àgbààgbà pàdé níbẹ̀ tí wọ́n máa bọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá, ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wà nílé iṣẹ́ wọn. gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀, tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ, àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa. Alibarakatu Lillahi wà jákèjádò àgbáláyé, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi, Kasua, Bolitanga, Burkina Faso, Togo ni títí tí ó fi dé ìlú Ghana. Ẹ má wulẹ̀ dààmú jìnnà, ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana. Ghana ọ́fíìsì wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque. Medina branch, Medina taxi rank opposite Ecobank. Head office wọn wà ní Suite 2 Olomore Housing Estate Abeokuta Ogun State. Lagos branch ó wà ní Shop 31 Abraham Adesanya Shopping Complex Onípànù Ṣómólú Lagos. Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Dogbo Ìjẹ̀bú-Òde Ogun State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071. ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577. Nàìjíríà nọ́mbà rèé +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí
+234 816 451 6622 Alibarakatu Lillahi Travels and Tours ilé-iṣẹ́ tó fini láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà, ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà. Gbogbo ẹni tó fẹ́ lọ Umura, ẹni tó fẹ́ lọ Umura. Alibarakatu Lillahi neba, Alibarakatu Lillahi neba alo. Ilé-iṣẹ́ Alibarakatu Lillahi. Alibarakatu Lillahi jẹ́ ilé-iṣẹ́ tí a ti ń kó àwọn èrò lọ fún iṣẹ́ hajj ìmúra ní Saudi Arabia gẹ́gẹ́ bí gbogbo ọwọ́ àti gbogbo ṣe mọ̀ wípé very somehow. Ẹ kú ilé padà ẹ sá ti mọ̀ wípé a lè ṣe ká má lọ sí kíni ká má lọ sókè lọ́hùn-ún díẹ̀. Nítorí wípé àwọn kan ló ṣe agbátẹrù ètò yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni bọ́ ẹgbẹ́ yìí tẹ́ fẹ́ lọ sí umura tẹ́ fẹ́ lọ sí ájì ni àǹfààní wà fún yín o àǹfààní wà fún yín ẹ pè ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun náà ló wà ní ojú amóhùnmáwòrán tí ẹ ń rí lọ́wọ́lọ́wọ́ yẹn gbogbo ẹ̀yin tó yẹ wà ní orí rédíò gangan tó ṣe wípé ẹ nídìí àti wá ẹ fẹ́ mọ orí péjì wa ní Facebook ẹ má bọ̀ sórí káyà ẹ kàn rọra táìpù sórí káyà rédíò TV ẹ máa rí wa gédégbé báyìí ẹ máa wò wá live and direct ẹ bóyá yóò polówó lẹ fẹ́ ṣe ni bóyá ẹ ṣe fẹ́ polówó ọjà yín tàbí olórí ni yín ẹ fi kí gbogbo àgbáyé pátá kí wọ́n máa gbọ́ yín lẹ́kùnrẹ́rẹ́ lóríṣiríṣi kí wọ́n máa gbóríṣiríṣi orin yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹlifíṣàn bá pè wá òun náà ní +233 nítorí pé sísá haram ó wà níwájú lẹ́ẹ̀kan sí +233 260 878 860 lágbára lọ́wọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe ń pè wá òun náà ni a máa máa jẹ́ o. tó bá ti kọjá ní àlejò gbogbo àwọn afẹ́fẹ́ nílé ẹ̀fẹ́ wípé òṣìṣẹ́ ìwà wà ní etí ara a máa fáwọn èèyàn lóúnjẹ láàárọ̀ àfihàn lóúnjẹ lálẹ́ transport everything gbogbo àwọn kan tí ń bá wa lọ ní múra they can testify to wípé gbogbo ọ̀tá àti àwọn tí ó bá rí bí tí ó bá rẹ̀ láti ọba tí bá ní ìwé ìwé ayérayé ọlọ́run o ayé òjì yóò bá ní lọ́wọ́ ẹ̀rọ báyìí lọ́rùn wá jùlọ báńkì fún àwọn èèyàn tó bá wà ní ní Germany, America, Canada, UK ìgbà láti máa ń wà. A kú ọjọ́ ìsinmi bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa iléeṣẹ́ Káyà rédíò TV òun náà ni mo fi àkókò yìí kí gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún ọjọ́ ìbí mi àtẹ̀yin tí ẹ ṣe kí mi tí ẹ kọ oríṣiríṣi sítórì fún mi in fact mo mà rọpẹ́ dá o mo mà dúpẹ́ o lágbára lọ́wọ́ Elédùmarè ọba ọ̀pọ̀lọpọ̀ ọdún òun náà lájọ máa ṣe láyé tọ́lọ́run bá fa bíbọ ẹ̀ sẹ́yìn. Bẹ́ẹ̀ náà ni mo tún kí àwọn Tampa Ghana chapter tí wọ́n ṣe inauguration láìpẹ́ yìí lágbára lọ́wọ́ Elédùmarè ọba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ náà la máa ṣe láyé mo ti fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ Global President Mr. Latin mo kí yín dáadáa bàbá mi bàbá rere mo kí yín gan wípé ẹ kú ìfẹ́ tí ẹ fi darapọ̀ mọ́ wa lágbára lọ́wọ́ ẹ ti wà lókè ẹ ò ní jábọ́ láṣẹ Elédùmarè ọba gbogbo Ghana chapter gbogbo Ghana pátápátá mo kí yín fún àǹfààní tó wọlé wá fẹ́ wẹ́rẹ́ wá bá yín nítorí wípé ní káàkiri òun náà ni wọ́n ti gbé Tampa sí àmọ́ Ghana náà tó wá ní àǹfààní láti tún wá gba kíni láti tún wá gba àwọn Tampa lálejò ẹ̀rí wípé oríire yìí pọ̀ ó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá orílẹ̀-èdè Ghana wípé wọ́n kú oríire. gbogbo ládéládé lóyè tí wọ́n wá
síbi ayẹyẹ náà àkìyín lọ́pọ̀lọpọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ibi tẹ́ ti mú owó tí ẹ ná fún wa ẹ kò mà ní tán bẹ́ẹ̀ o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo ọmọ Tampa láparapọ̀ wípé ìtàgé àgbé gbogbo wa o láṣẹ Elédùmarè ọba mi àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run a máa rí tiwa ṣe o. Bàbá mi tààràtàrà ara wá mo kí yín bẹ́ẹ̀ náà ni mo tún kí Aláàjì Dẹ̀yìndé mo kí yín gan ni bàbá mi nìyẹn. Gbogbo àwọn akọni nínú Tampa pátápátá òun náà ni mo kí yín o mo kí yín gan. Ọba lágbára Jésù kò ṣe ẹni tó wá jẹ́ olùgbàlejò náà tó sáti mọ̀ wípé bàbá porí akọni ní afúdé alálẹ̀ gárágà Ọlábàmíjí Ìdògbé ìdọ̀mí dúdú ìbọn ẹ̀ dúdú BOT òun náà ni wọ́n jẹ́ fún Tampa ní Ghana bí báyìí mo kí yín wípé ẹ kú àlejò. Mo tún wá kí amúgbálẹ̀ amú igbálẹ́gbẹ̀ẹ́ fún wọn náà Madam Stanley Olúwabùnmi mo kí yín ẹ kú àlejò náà. A sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó fún wa ṣe. Mo wá kí new president wa náà Sunshine Ọláwọrẹ mo kí yín láparapọ̀ mo kí gbogbo yín pátá gbogbo ẹ̀yin akọni pátápátá tẹ́ ẹ wà nínú Tampa ní orílẹ̀-èdè Ghana bí báyìí tẹ́ jẹ́ ọmọ Yorùbá gbogbo yín pátápátá òun náà ni mo kí. Àti àwọn new honourable member tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn báyìí gbogbo yín pátá ni mo kí. Ẹ sì kú oyè tuntun oyè amọ́rí o. Tá a bá dá ọgbọ̀n ojúgun ọdún bá dá ọgbọ̀n oṣù ó di dandan kókò lọ́jọ́ kan ẹ sá ti mọ̀ wípé àkókò ti tó báyìí. Olubisi ọmọ bíbí Akinloye tí ń lọ òǹdàgbèrè wẹ́rẹ́wẹ́rẹ́ fún yín. Àwọn kí n tó wá lọ màá tún lọ sí polówó bọ̀ ọ́ nítorí pé àwọn kan ló ṣe kíni náà ṣàgbàtẹ̀rù ètò. Ṣàtìgbọ́ nípa ìkú ìṣàtìgbọ́ ẹ̀bà máa sọ́gbà ọgbà ṣàtìgbọ́. The Queen United Ventures ṣàtìgbọ́ ẹ̀bà máa sọ́gbà ọgbà ṣàtìgbọ́. Ẹja ló lè ròyìn omi ó dá mi lóyún ọ̀pá ló lè ròyìn ìlú kò níra nínú. The Queen United Ventures ṣàtìgbọ́. The Queen United Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé. Ọlọ́run ló fún mi lẹ́bùn tèmi. Ìgbìyànjú mi ṣá ni bàbá rí o. Tó jẹ́ kó fún mi lóko ọ̀tún. Wá fún ọjọ́ kan náà. Ọ̀tá màmá mi ló lọ́rùn tèmi. Iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbé dé o. Iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé. Bisi Express ló lè ṣe é nítorí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta. Iléeṣẹ́ alárùbáríkà Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni Amẹ́ríkà ni Japan ni China ni kódà kíbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ ìlú Kasua ni ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ ẹ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233 244 780 330 Express ló lè ṣe é òní kẹ́ ẹ súnmọ́. Àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pa àrẹ́rìn iléeṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ iléeṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ láti ìlú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà Bisi Express ń bá ní kọjá wọlé Bisi Express ń bá ní kọjá jáde Nàìjíríà sí Ghana ní Australia ní.
báyìí bóyá ẹ fẹ́ gbé kíni ẹ fẹ́ gbé ọjà ránṣẹ́ any country tẹ́ bá fẹ́ gbé ọjà rán gbogbo ẹ̀ pátá la wà ní kíni o BC Express ó wà standby fún yín ní gbogbo ìgbà ní gbogbo ọ̀nà nígbàkúgbà ibikíbi tí ẹ bá fẹ́ kọjá yín lọ gbogbo ẹ̀ pátá ni wọ́n bá yín deliver ọjà yín bó ṣe yẹ kán deliver ẹ̀yin kàn pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ó ti parí ẹ contact wọn bóyá ẹ fẹ́ gbé nǹkan ránṣẹ́ kò nídìí kẹ́ ẹ tẹ̀lé ẹrù lọ wọ́n bá yín deliver ọjà yín bẹ́ẹ̀ ṣe fẹ́ àti bó ṣe tọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé òun náà ni BC Express wà ẹ bá wa dòwò pọ̀ ìtọ́wò báyìí òun náà la fi máa dùn ọbẹ̀ ẹ ṣe kí ni ẹ bá wa dòwò pọ̀. ẹ ṣàgbà yìí ìwọ ní mọ̀ràn mọ́. ìwọ ṣáà ni mo mọ̀ láti gba ìwé wá ọ̀rọ̀ mi lọ́wọ́ ẹ̀wọ̀ ẹ̀ ṣàdá. ẹ ṣàgbà yìí ìwọ ní mọ̀ràn mọ́. Voice yín jáde síta bíbá. ìwọ ṣáà ni mo mọ̀ láti gba ìwé wá ọ̀rọ̀ mi lọ́wọ́ ẹ̀wọ̀ ẹ̀ ṣàdá. ó yá ọlọ́run àgbáyé o ọlọ́run àgbáyé. ẹ kú ilé padà mo kí gbogbo àwọn tí a jọ wà nílé agodo lónìí pátápátá alájì sáfihàn ọmọ lápàdé ọmọ ìbàdàn nílé olúyọ̀lé ibi tí olè ti ń jàre olóhùn mo kí yín àjọ wà nílé agodo náà ní afẹ́fẹ́ ọmọ májẹ̀mú mo kí yín madam Stanley olúwàbùnmi ìyá mi tààrà ìyá mi pàtàkì ọmọfẹ́ òye ibi ojúmọ́ ti mọ́ wá sáyé mo kí yín bẹ́ẹ̀ náà ni mo tún wá kí olúwa tóbi lọ́ba ọmọ ẹ̀gbámọ́lúsàbí agbègbè àkàlà àfa àbákúpẹ́ àkú ọjọ́ ìsinmi adẹ́sì bàbá Mr Portable mo kí gbogbo yín pátá. ìwọ ló lè sọ̀rọ̀ mi dayọ̀ ìwọ ló lè gbé mi níjà ibi tọ́rọ̀ mi kù sí o bá mi ṣe ìwà dúpẹ́. ìyáàfin Ahmed Lukman mo kí yín ọmọ Saki ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ òrọ̀ bàtà mo kí yín akú ọjọ́ ìsinmi ayọ̀ la máa ṣe láṣẹ lẹ́dùnmarè ọba mo kí gbogbo àwọn ọlọ́kọ̀ tó wá mi wá sáyé lágbára lọ́wọ́ Ẹlẹ́dùnmarè ọba ẹ̀mí yá gùn kò ní gùn sínú ẹkún kò ní gùn sínú ìyà ẹ̀ní fi ẹkún ẹ̀ní fi jẹun ọmọ láṣẹ Ẹlẹ́dùnmarè ọba ó ní fi ti ìlú ìkọ́ni fi mo kí yín bàbá mi kádé pẹ́ lórí kí bàtà ò pẹ́ lẹ́sẹ̀ káṣẹ́ pẹ́ lẹ́nu ọba kánrin kése. wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí èmi ti ń dágbére báyìí o mo ti ń dágbére ilé òtún di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run àmọ́ ẹ má wọ̀rí láìpẹ́ yìí ètò míì tún bọ̀ o bẹ́ẹ̀ ni. oríṣiríṣi ni ẹ̀yin máa fọ́lọ̀ wa lórí péjì wa ẹ̀yin tẹ́ wà lórí rédíò náà gbogbo yín pátá ẹ wà standby. ikú ayé yìí máa pa wá o. a máa mú ọlọ́kọ̀ òjọ̀kan wá fún yín ẹ máa gbádùn wa bí òyìnbó ṣe ń ṣe kí ni o bí òyìnbó ṣe ń gbádùn sìgá. àwọn kí n tó lọ ọ̀yá ẹ máa foni eléyìí ẹ ṣe kí ni ẹ máa fi sára rèdè náà ẹ jẹ́ wá tún ṣe kí ni ẹ jẹ́ tún wá ju ìpolówó mi fún yín. àjọgbá Jésù lé o ìyẹn ọmọ láyé Jésù orí ni a sọ rẹ orí bẹ́ẹ̀ ni kù wá àdìgbò tí a pọ̀ gan àìlèjọ kúrò lọ́nà àjọgbá Jésù lé o. àjọgbá Jésù lé o. àjọgbá Jésù lé o ìyẹn ọmọ láyé Jésù orí ni a sọ rẹ orí bẹ́ẹ̀ ni kù wá àdìgbò tí a pọ̀ gan àìlèjọ kúrò lọ́nà àjọgbá Jésù lé o. bóyá ìdè wa ti já àti sórí ire. 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 Akẹ́yẹ lọ́rùn pẹ̀lú mímọ́ rẹ̀. Akẹ́yẹ lọ́rùn pẹ̀lú mímọ́ rẹ̀.
Áńgẹ́lì Ọlọ́run ẹ̀kí mi mọ́re. Áńgẹ́lì Ọlọ́run ẹ̀kí mi mọ́re. nínú Áńgẹ́lì Ọlọ́run ẹ̀kí mi mọ́ra. nítorí pé spíkà haram ó wà níwájú hotel so tó máa ń pèrò ní haram a lè lọ síwájú hotel ká lọ kírun a ní náà ìṣẹ̀sọ́pà lọ sínú haram lọ kírun in fact the only thing that kan lè sọ pé a fẹ́ lọ ṣe ní haram ojú wípé ká sọ pé a fẹ́ lọ tàwáàfù lọ tó bá ti kọjá yẹn a lè ṣe gbogbo àtà bá fẹ́ ṣe nínú hotel wa torí pé hotel wa wà ní etí haram a máa fáwọn èèyàn lóúnjẹ láàárọ̀ à ń fún wọn lóúnjẹ lálẹ́ transport everything gbogbo àwọn tán tí ń bá wa lọ fún múra they can testify to this ipe gbogbo nǹkan tá à ń sọ. a ò pé kẹ́ pé CEO direct láti lè negotiate nǹkan tí ẹ bá fẹ́ anywhere in the world lẹ́tí lè pè mí ẹ lè pè mí sórí direct call ẹ lè pè mí sórí WhatsApp 233+233556933. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ilé iṣẹ́ kan tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ spring baking and spring packaging tí wọ́n ń ṣe búrẹ́dì tìgbàlódé oríṣiríṣi onírúurú búrẹ́dì tẹ́ ẹ bá fẹ́ ó wà nílé iṣẹ́ wọn bíi butter bread wheat bread coconut bread sweet bread àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe alágbàtà wọn tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí iléeṣẹ́ spring baking bákan náà ni wọ́n tún ní machine tí wọ́n fi ń ṣe oríṣiríṣi nylon bíi souvenir nylon polybag nylon packaging nylon ice block nylon pure water nylon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ spring pure water náà ò gbẹ̀yìn bẹ́ẹ̀ fẹ́ kí wọ́n bá yín produce bottle water lónìrànràn yálà ẹ fẹ́ ṣe alágbàtà ni tàbí ẹ fẹ́ ra àrà túntà ẹ kàn sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní samapun light industry. ṣe ti gbọ́ nípa ìpín ṣe ti gbọ́ ẹ bá máa sọ pé ò gbọ́ ṣe ti gbọ́ ìpín United Ventures ṣe ti gbọ́ ẹ bá máa sọ pé ò gbọ́ ṣe ti gbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò ríra nínú ìpín United Ventures àti gbọ́. ìpín United Ventures iléeṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò iléeṣẹ́ ìpín United Ventures wọn ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá bákan náà iléeṣẹ́ Win United Ventures tún ta gold lónìrànràn etí ń kàrà kó dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335-9528-2533 +2335-9528-2533 tàbí +2335-9602-1513 +2335-9602-1513 ẹ tún lè pè sórí +2335-0193-2736 +2335-0193-2736 tàbí kẹ́ẹ̀kan sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com The Queen United Ventures ilé iṣẹ́ tó yanrantí.